ìdí ọ̀rọ̀ nìyẹn Egbeyewo. Ìdí ọ̀rọ̀ nìyẹn Egbeyewo. Ìdí ọ̀rọ̀ nìyẹn ṣe Egbeyewo mo wí. Ìdí ọ̀rọ̀ nìyẹn Egbeyewo. Ó yẹ ká mú sùúrù nínú ohun gbogbo. Ìdí ọ̀rọ̀ nìyẹn Egbeyewo. Ìkánjú pẹ̀lú sùúrù ọ̀pọ̀ ọ̀pọ̀ ló jẹ́. Ìdí ọ̀rọ̀ nìyẹn Egbeyewo. Ohun tó ṣọṣẹ́ ò tó nǹkan ẹ jẹ́ ká fi sùúrù sí. Ìdí ọ̀rọ̀ nìyẹn Egbeyewo. Ìdí ọ̀rọ̀ nìyẹn Egbeyewo. Ìdí ọ̀rọ̀ nìyẹn Egbeyewo. Kú dédé àsìkò yìí o ẹ̀yin òwòrán wa níbikíbi tí ẹ ti ń wò wá lórí ètò Egbeyewo ní iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde tí a mọ̀ sí Alára Àgbàyídá. Gẹ́gẹ́ bí a ṣe máa ń wá ta ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ lórí ètò yìí tí a ti máa ń mú àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀ràn tí wọ́n mọ oyún ìgbín nínú ìkàrà ń wá fún yín láti bá wa jíròrò lórí àwọn ọ̀rọ̀ tó ń ṣe yàjóyàjó tó ń lọ láàrin ìlú, láàrin ìpínlẹ̀, ní orílẹ̀-èdè àti ní káàkiri àgbáyé. Lónìí mo ti ní àlejò pàtàkì níkàlẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn ni bàbá wa aláyélúwà ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà tí wọ́n jẹ́ Àwùjalẹ̀ ti gbogbo akilẹ̀ Ìjẹ̀bú wọ́n darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn. Láti ìgbà náà ni ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tí ń wáyé. Wọ́n ti ṣe àwọn àrò tó yẹ kí ìdárò fún odidi 90 ọdún oṣù mẹ́ta tí wọ́n fi ṣe ìdárò lẹ́yìn bàbá rere tó lọ. Ní báyìí wọ́n ní ìlú kì í wà láìsí olórí. Ìgbésẹ̀ tí wá ń lọ láti yan ọmọ oyè tuntun sí ipò náà. Bí a ṣe mọ̀ àwọn ìdílé tí ọ̀rọ̀ kàn náà ní ìdílé Fúnṣẹ́gbùwà. Àwọn náà ti ń ṣèpàdé lọ́tùn àti lósì láti yan ọmọ oyè tuntun. Lónìí a ní àlejò pàtàkì níkàlẹ̀ tí wọ́n bá pẹnu pẹ̀kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta náà ní èní gangan ni wọ́n ṣe ìrántí 100 ọdún tí aláyélúwà ọba Folagbade tí wọ́n jẹ Àwùjalẹ̀ ní 1925. Ó pé 100 ọdún báyìí gangan òní ni wọ́n ṣe ayẹyẹ náà tí àwọn ọmọ ìdílé ọba Folagbade tí wọ́n sì ṣe ayẹyẹ náà tó dùn tó lárinrin. Wọ́n ó bàbá pẹ̀kẹ́lu gbogbo ohun tó wáyé. Wọ́n ó jẹ́ ká mọ irú èèyàn tí bàbá wa ọba Folagbade jẹ́ nígbà ayé wọn. Tó kí n tó tẹ̀síwájú mi ì tí ì ní dárúkọ àlejò mi. Kí n tó tẹ̀síwájú ẹjá gbọ́ pé kéde ráńpẹ́ láti òkè lọ́hùn. Oh, what a wonderful world of SureClean detergent. Oh yes, you can have a clean and bright wash with SureClean. SureClean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, SureClean detergent makes you shine. As you spread it all, you can see the shine of SureClean brightness. Now, wear your smile with pride and nothing to hide. SureClean detergent makes your family clean and happy. SureClean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ padà sórí ètò. Kẹ́ mo ṣe sọ tẹ́lẹ̀ pé mo ti ní àlejò pàtàkì níkàlẹ̀ láti ìdílé ọmọ ọba Folagbade tí í ṣe ìdílé ọba Fúnṣẹ́gbùwà. Àwọn náà ni ọmọ ọba Adébọ́lá Adébámidélé Adenuga. Bàbá ẹ mọ̀ káàbọ̀ sórí ètò. Ẹ kúrọ̀lẹ́. Ẹ káàbọ̀. Ẹ kúrọ̀lẹ́. Ẹ ṣé tí a pè yín tẹ́ wá sórí ètò. Àti ẹ rí pé ẹ ṣẹ̀ṣẹ̀ parí ayẹyẹ kan ni. Ẹ tí ẹ tún ṣe ẹsẹ̀ pàpàpà náà ẹ tún jẹ́ wa náà. Bẹ́ẹ̀ni. Ẹ káàbọ̀. A lè rí ọmọ ọba ká mọ̀ rí dànsákì lára wọn àti rí pé àwọn bàbá wa ọmọ ọba ni wọ́n lóòótọ́. Tó wọ́n ní àyábẹ́lẹ̀ obìare ní tiwa lónìí ìṣẹ̀lẹ̀ abẹ́ sí. Bàbá wa tábà tiẹ̀ ọkọ̀ wò a rí pé múra yín múra bíi tọmọ ọba pé sábà rọmọ ọba wọn ò kó sẹ́wù wọn ò kó ságbádá wọn ò kó gbogbo àkún gbogbo ìlú ẹlẹ́kẹ́ gbogbo àkíyèsí òsì tó fi jẹ́ pé ẹ múra bíi eléyìí o. Àfin bẹ́ẹ̀ bá a ti ṣe wà yìí à ń rántí bàbá rere bàbá lọ́lọ́ fún wa pé ní ìwòye ọdún náà 1925 ló jẹ Àwùjalẹ̀ ìlú Ìjẹ̀bú-Òde. Ọdún yìí gan ló pé 100 ọdún tó jẹ oyè. Ìrántí tá à ń ṣe lẹ́yìn ni pé bàbá rere tó jẹ́ fún wa orú èmi yìí sìn ọmọ ẹ̀ lèmi jẹ́. Ṣùgbọ́n ní ọjọ́ tèní bàbá lọ bàbá kú
lọ́jọ́ tèmi ó ní èmi àtàwọn ẹ̀gbọ́n mi àtàǹtí mi tá ìwà láyé ó ní ọmọ ọmọ ó ní ọmọ ọmọ ó tún ní ọmọ ọmọ làwa rò pé bàbá tó dà yìí ní ọdún yìí aláàtìrántí ẹ̀ lẹ́nìí sìn àwọn oríṣiríṣi àwọn tó wà ní Nàìjíríà àwọn tó wà káàkiri làjọ wá ṣe àjẹyọ̀ yìí gbogbo wọn ọmọ àtọmọmọ àwa ní kán lè dá wa mọ̀ ká wọ aṣọ tí bàbá wọn àti bàbá tèmi kẹ wọṣọ ẹgbẹ́jọdá kí gbogbo ayé kó rí kán mọ̀ wípé òótọ́ àtòdodo ọmọ ọba ni wọ́n ń ṣe. ẹ ṣé bàbá wa àwọn tí ẹ sọ wọn ní tólúbàdàn tó bá wọ níkà lásán ohun ẹgbẹ́ bàbá ẹni tí ń ṣe ẹgbẹ́ bàbá wọṣọ ilé kò túmọ̀ sí pé àmọ̀pọ̀ ọmọ ọba ni wọ́n wọ aṣọ ẹgbẹ́jọdá àwọn tí wọ́n fi ṣe ayẹyẹ ọgọ́rùn-ún ọdún tí bàbá wa ọba Fọlágbadé tí wọ́n jẹ Àwùjalẹ̀ nígbà náà ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ ẹni ọmọ bàbá gangan lẹ́yìn àbí tí a bá wo gbà tí bàbá ti joyè ǹjẹ́ ayẹyẹ tẹ̀tẹ̀ ń ṣe lónìí gan kí ló túmọ̀ sí láti ọkọ béèrè dáhùn náà. ìrántí tá à ń ṣe lénìí pé láti sọ wípé olódodo ni bàbá wa jẹ́ ẹni táyé tó láti tán ti gbọ́ tọ́wọ́n tó lè gbọ́dọ̀ kán tó lè mọ̀ wípé èèyàn rere ó fi ọmọ rere sílẹ̀ ọmọ dáradára ọmọ tó tójú bọ́ ọmọ téèyàn lè pè tó lè ṣáká pé yes ọmọ báyìí báyìí lòun ẹni tí èèyàn mọ̀ pé bàbá tó dáa ni bàbá tó dẹ̀ ṣe rere ni gbogbo wọn tó dẹ̀ mọ̀ wọ́n lè jẹ́rìí sí àìmọye èèyàn tó wá bẹ̀yẹn sí tó wọ́n ń jẹ́rìí pé ọba nìyẹn àwọn olóòótọ́ àti olódodo wọn ò lè kọ́ yọ ọba Fọlágbadé wọn ò lè kọ́ kéré nílùú Ìjẹ̀bú-Òde. ẹ ṣeun bàbá wa mọ̀ pé àwọn aráalé náà ń gbọ́ inú ìtàn máa sọ ohun tó ń kálukú sí ilé ayé tó ṣe sí ilé ayé kó tó lọ ni tó o bá ṣe rere wọ́n ní ọba tó jẹ tí ìlú túká orúkọ ò ní parẹ́ èyí tó jẹ tí ìlú tó rò dáadáa orúkọ ẹ̀ náà ò ní parẹ́ irú ẹ̀ ní ti bàbá wa ọba Fọlágbadé tí wọ́n ń ṣe yìí tó bá jẹ́ pé nǹkan ṣe ń gbà náà ìtìjú gan ò ní jẹ́ káwọn ọmọ jáde wọn tiẹ̀ ní fẹ́ ká gbórúkọ àwọn ọmọ rú bàbá bẹ́ẹ̀ pé bàbá tí ò ṣe dáadáa wọ́n rí i pé bàbá wọn ṣe dáadáa ni wọ́n sì lè jáde síta báyìí ẹ̀yin ní ọmọ bàbá gangan ni tí a bá ní ká wò ó nígbà náà bí ilé ayé ṣe rí nígbà ayé bàbá wọn jẹ́ lè bá wa sọ díẹ̀ ń pẹ́ pé bí nǹkan ṣe rí láyé ìgbà náà ká wá fi wo tayé òde òní. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà ayé ti bàbá wa ayé ò rí báyìí ayé yìí ń sọ òótọ́ nígbà yẹn wọn ò dẹ̀ ń fi dúdú pé pupa bó bá ṣe jẹ́ náà ṣe ń sọ torí pé wọ́n ti dàn tí mo gbọ́ láti ẹnu bàbá mi torí pé tá a bá fẹ́ lọ sẹ́yìn díẹ̀ nígbà tó bá kàn ìdílé Fòṣẹ̀gbọ̀wà tá a wà yìí tó jẹ́ ìdílé wa bàbá mi kéré wọ́n ló dáa kán fàyè sílẹ̀ fún kí ẹ mọ̀ pé òtítọ́ wà wọ́n ní kó fàyè sílẹ̀ wọ́n wá gbé ọbẹ̀ mi síbẹ̀ ṣe láyè sí wọ́n gbé ọbẹ̀ mi síbẹ̀ wọ́n ní ọjọ́ ìdájọ́ àròdóṣù wọ́n mọ̀ pé bàbá yìí ó pẹ́ ó yá àkùrù ọmọdé àtẹ̀tẹ̀ dàgbà bẹ́ẹ̀ lóun dẹ ṣe ń ṣiṣẹ́ ẹ̀ tó ti kọ́mọ látọ̀run wá ipò òun ló máa jọba yẹn lẹ́yìn ìgbà tó ń gbé síbẹ̀ lẹ́yìn ọdún mẹ́wàá ó wàjà nígbà tó yẹ kó jọba yẹn ọmọ 15 years 18 nígbà ó kéré so nígbà tó wá jọba ní 1920 ó wá pé ọmọ 25 years kẹmọ ẹ wo bí òótọ́ ṣe wà ìgbà tí tibí kú wọ́n tẹ̀ wá pè wá padà díṣòun nìkan torí pé ká máa là dáadáa kó lè yé wa àwọn méjì ni wọ́n jẹ́ ọmọ Túnwàṣẹ tó jẹ́ pé Túnwàṣẹ ló bí wọn ṣùgbọ́n òun ni orí yàn òun dẹ̀ nílùú yàn ló ṣe débẹ̀ kò sí rádaràda kò sí APC PDP tá à ń ṣe ń sìn kò sí yẹn bẹ́ẹ̀ because wọ́n jẹ́ lóòótọ́ wọ́n ń pé wọ́n fi dúdú pé pupa wọ́n ń jara wọn gbà ìfẹ́ dẹ̀ lọ́ fi ń bára wọn lò ni wọ́n ṣe débẹ̀ nígbà tí wọ́n dẹ̀ débẹ̀ ìgbà tí wọ́n dé tí bàbá mi débẹ̀ òun dẹ̀ ní àkọ́kọ́ onígbàgbọ́
tó jẹ́ ọba Awujale yìí. òun dẹ̀ ni ẹni tó kàwé tó kọ́kọ́ jọba ní ìlú Ìjẹ̀bú-Òde. ìgbà tó dẹ̀ débẹ̀ ọgbọ́n ọmọdé ẹ̀ ń ṣe ìgbà tó débẹ̀ ló ṣètò bí omi ṣe máa wọ̀ Ìjẹ̀bú-Òde. ìgbà tó débẹ̀ ló ṣe ìlànà general hospital tá à ń lò lẹ́nìí. ìgbà tó débẹ̀ ó fẹ́ gbéná wọ̀lú tó ṣe gbogbo wọn ti ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ìgbà tó yájá ibi tí gbogbo ẹ̀ ti rí wọ̀ bọ̀dá dúpẹ́ lẹ́nìí wípé ìlú tó fẹ́ kí iná wà Ọlọ́run ti fúra rẹ̀ ṣe débẹ̀. ìtòrò tó ń pariwo ní ọdún ìní ìgbà tí bàbá mi débẹ̀ 1926 ni wọ́n kọ́ àti àwọn nǹkan tèmi lè kà díẹ̀ díẹ̀ àwọn tó ń jù mí lọ tó jẹ́ àwọn bàbá yẹn tó ń bá sọ lójú ẹ̀ kó máa gbá ṣòro ọba bẹ́ẹ̀ yẹn wà ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run at least ó fi nǹkan rere ó fi lélẹ̀. ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ̀mí ọláògùn túnbọ̀ dàgbà sí i. láyé ìgbà náà tá a bá fojú wo bí ìlú ṣe rí ìgbà náà ká wá fi wé ti ayé òde òní èwo lẹ́rù kó rọrùn jù. tí a bá rò tó ká sọ pé òótọ́ wà ṣe rí àsìkò tá a wà yìí gbogbo nǹkan tó ń gbé wá láti òkè lọ́hùn ó ti fẹ̀jú sí wa nǹkan tí wá wá pa kò jọ wá lójúmọ́ then ṣé olóòótọ́ ìkù nǹkan tí mo fẹ́ bèè lọ́wọ́ èèyàn ni tẹ́lẹ̀ tó bá jẹ́ olóòótọ́ bẹ́ẹ̀ mọ́ àdá báyà máa sọ fún yín pé nǹkan báyìí báyìí ni ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ó pọ̀ jù lọ́rọ̀ wa nǹkan tó wọ́n ní nǹkan tọ́wọ́ mi ò tó. àfi gọ̀gọ̀ fà á. mo ló máa já sí. Jalè lórí. èmi ò sọ bẹ́ẹ̀ o èmi ò sọ bẹ́ẹ̀. ẹ ṣé gan ni bàbá wa ẹ kú ńlá tààrọ̀ tí a bá wá wo ìlànà wo ni wọ́n ṣe pé ìlànà tán tẹ̀lé nígbà tó fẹ́ yan bàbá ńgbà náà ǹjẹ́ irú ìlànà bẹ́ẹ̀ náà sì ń tẹ̀lé mọ́ báyìí ní irun tó wá ń ṣẹlẹ̀ lákòókò ẹ̀ tàbá wo ọgọ́rùn-ún ọdún sẹ́yìn nígbà tó fẹ́ yan bàbá àrí bẹ́ẹ̀ náà ti ń sọ ṣáájú pé òótọ́ wà gbogbo nǹkan lọ ǹjẹ́ irú ẹ̀ wà mọ́ báyìí tá a bá wo kẹ́ ẹ fi méjèèjì wéra wọn. ṣẹ́rí ibi tó o bá ti sí òótọ́ kò lè tó. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé bí wọ́n ti ṣe wà láti tèkọ́ ṣe bí Bíbélì ṣe sọ òun ló ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ló sì máa rí ṣùgbọ́n àwa ènìyàn la máa ń fọwọ́ yí àṣà ìbílẹ̀ òfin gbogbo ẹ̀ ó wà very clear ó wà dájúdájú wọ́n ti kọ́ ní pupa àti dúdú tó gbọ́ lè kà láyé ìjọsí gbogbo wàhálà tó wà lẹ́yìn kò ní ṣẹlẹ̀ àti mọ ẹni tó kàn àdè nǹkan tí òfin sọ ni wípé ẹni tó kàn one tẹ ẹni tó kàn yẹn tó ní àbídàgbà mo sì ń bọ̀ lórí ìyún nǹkan. wà ní àdíjà one tó bá lábídàgbà ṣé wọ́n ní ọmọkùnrin tó ìkù ń bẹ̀ ṣe ti kẹ̀tẹ̀ ẹ̀sẹ̀ tó bá wá wò yẹn tó bá sí àwọn àdásẹ́ bí ó di ọ̀rọ̀ ẹbí ṣàlàyé mi yẹn dáadáa ṣùgbọ́n bí mo ṣe sọ nǹkan tọ́lọ́run bá ti sọ ó máa ṣe ṣùgbọ́n àwa èèyàn a máa ń tán Ọlọ́run wò mo dẹ̀ gbàdúrà pé Ọlọ́run tó dá gbogbo wa Ọlọ́run tó dá ìlú Ìjẹ̀bú-Òde á jẹ́ ká nọ́nà àbáyọ. àmín àṣẹ. Nípa ti àbídàgbà tẹ́ ń sọ náà nítorí a ti ń gbọ́ náà àbídàgbà kí ni ó túmọ̀ sí gan torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ túmọ̀ tẹ́ ń sọ pé àbídàgbà yìí gan. àbídàgbà orú bàbá mi ń sìn àbídàgbà ni àbídàgbà ni ọmọ tí ọba bí lórí oyè. only the first person tó lẹ́tọ̀ọ́ tó bá wá ní ṣé bàbá yẹn àbí ọmọ yẹn tí ó bímọ ọkùnrin náà ṣe máa extend ẹ̀ tó bá wá sí rárá nǹkan tí òfin sọ àti ètò ìbílẹ̀ sọ ni wípé ó dáa ṣebí ẹbí ni wá ẹ yẹ ká lọ sí ọ̀dọ̀ ẹbí mi tó jẹ́ tàjọ wà ní ọ̀nà kan náà ṣàlàyé mi ṣé ó ṣe é ṣe ń sìn pé orú bàbá mi àbí kìíní kó má lọ́mọkùnrin kankan rárá. láyé òde òní kò lè rí bẹ́ẹ̀. kátẹ̀ ní ìwẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa yìí wà láyé but a ní ọmọ ọmọkùnrin tó ń dẹ̀ káfí tó ń tó lẹ́mọkùnrin so
tàbí dàgbà ṣe rí nù torí àwọn kan ń sọ gbà tá a béèrè lọ́wọ́ wọn wọ́n ní ṣé wọ́n tẹ̀ lábìdàgbà nígbà tí bàbá wa tó wàjà wọ́n ní kò sí àbídàgbà wọ́n sọ bẹ́ẹ̀. ṣe rí àwọn tó mọ̀ tán wọ́n mọ̀ tán àmọ́ bí àwa ọba tó lọ bá ṣe jẹ́ ọba tó lọ tí à ń sọ ilé bàbá mi náà bí sí bàbá ẹ̀ àbúrò bàbá mi ni ìyá bàbá wa náà pè ní Ẹfúnná Ìkì ìgbà tí bàbá wa kó tó wà ṣẹ́kù ṣe pé láyé ìjọsí wọn kì í ṣe ayé ìsìn tẹ kó máa ń ṣe ètò òyìn ọba tó tẹ̀lé ìyàwó tí ọba yẹn bá filẹ̀ kó máa take over ìgbà tó take over ìyá bàbá wa ó lẹ́wà ó dára lọ́mọbìnrin òun ló wá bí bàbá Síkírù ṣe gbọ́ tí wọ́n kọ́ ọmọ tó dáadáa ilé wa tá a ti ṣàjọ̀dún lé ní bàbá mi ló kọ́ ṣùgbọ́n wọn kọ́ mọ̀ because gbogbo àwọn ọmọ bàbá ẹ̀ àbúrò ẹ̀yìn àbúrò tó jẹ́ bàbá Síkírù àbúrò bàbá mi ọmọ ìyá ni wọ́n ibẹ̀ ló gbé dàgbà ibẹ̀ ló bí gbogbo ọmọ ẹ̀ sí ẹni tó bá ní ọmọ pa kó wá jáde gbogbo ìyàwó tó fẹ́ bàbá mi ló fẹ́ ilé ibẹ̀ yẹn ni wọ́n bí sí Síkírù tó kú ilé wa náà bí sí ilé wa ló di lọ sílùú òyìnbó but ẹ má jẹ́ ká ìbàdàn wọn so nígbà yẹn tó gbèmí tẹ̀ ti gbọ́njú kémi ìjọ ọmọdé mọ́ gbà yẹn ìgbà tó kàn wọ́n bàbá ẹ̀ òun ni àbídàgbà ṣàlàyé mi yẹ ń làbídàgbà wọ́n ní ẹbí o but wọn ò kàwé ni ọ̀rọ̀ àdúgbò rẹ̀ pé wá bàbá ẹ̀ kàwé ò bá àlàyé fẹ́ ṣe ló bá ló dà òun ló mú kábíyèsí tó wàjà òun ló mú sílẹ̀ ló mọ ọmọ ẹ̀ sílẹ̀ because òun ló lẹ́tọ̀ọ́ wọn yòókù tó ń bá mu sílẹ̀ wọn ò kàwé so ibi tó ti gbéwọ́ lórí tó fi wọlé nìyẹn so I know more about him I don't want to be ọ̀rọ̀ àlọ́ dẹ̀ mọ̀ but I don't want to go deeper ẹ jẹ́ ká. ibi tí àrò àdúbídàgbà tó ti farahàn náà nìyẹn tó sọ fún wa nípa ìlànà oyè jíjẹ ti Àwùjalẹ̀ ti ọdún 1959 tí wọ́n ń tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ kí lẹ lè sọ fún wa ń pa ẹ̀. ṣé rí gbogbo nǹkan tí mo ti sọ nǹkan tó wà níbẹ̀ black and white nìyẹn kò ṣe lọ́rọ̀ má gbọ́ sínú kìíní òfin òun purọ́ òfin dẹ̀rẹ́ gbọ́lá ní right sófin àwọn ìdílé tó ń jọba ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé tófin bá ṣòfin ṣe pé àwọn lọ́ọ̀yà bí wọ́n ti ń jẹun nìyẹn wọ́n ní òfin báyìí ni ó sọ òfin báyìí ló sọ the question is this that òfin 1957 and 59 wọ́n copy what our grandfather and fathers have been doing wọ́n á fi òyìnbó ẹ̀mọ́ ẹgbẹ́ ìbò tó kọ́ wọ́n fọ òyìnbó kọ́ when they are talking of a ruling house pé ilé ọba fòsìgbè wà nílé wa bí wọ́n ṣe sọ lẹ́nu tí n bá ní mo fẹ́ jẹ́ Jàdé Àrà ni mí because it's my great grandfather. Fusibwa is my father. Tunwase is my grandfather. Why Folagbade is my father. So, what cherry distance family look for you. The majority of the people don't sorrow. Majority of them, I'm saying categorically, I'm not hiding my voice. Majority of them are from the female side. Sọ ọmọ ọkùnrin. Ibi tí wọ́n tẹ̀ ti tán ó jìnnà. Tunwase tó jẹ́ bàbá mi ìyẹn ló ti jìnnà púpọ̀. Ṣé pé 1895 ní nítòsí ní tí. 1895 náà ṣe ọdún díẹ̀. No, let's be realistic. Don't let us parabolate. Reality is reality. We know what is right. We are family gbogbo wa mo dẹ̀ gbàdúrà bí mo jẹ máa sọ ẹ má bínú pé mo gbàdúrà ẹni tí mo nǹkan tí mo ní nìyẹn àdúrà náà ni ọ̀pá Kristẹni láti bọ́ lọ́run ni ẹ jẹ́ kí a tẹ̀lé ìlànà ẹ jẹ́ ká ṣe bó ṣe ń ṣe kó lè rí bó ṣe ń rí ìmọ̀ ní sọ́jú yẹn lọ. ẹ ṣeun bàbá wa ọmọọba Adébọ́lá Adébámidélé Adenuga kú òun látàárọ̀ ẹ̀já aráalé rò pé ń fi ọkàn bá ètò lọ ẹ̀já sáré dókè lọ́hùn ká gbọ́ ìkéde ráńpẹ́ láti ọ̀dọ̀ àwọn onígbọ̀wọ́ wa ilé ọṣẹ àbùfọ̀ Sure Clean. Oh, what a wonderful world of Sure Clean detergent. Oh yes,
you can have a clean and bright wash with SureClean. SureClean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh, see, for clean white and all colors, SureClean detergent makes you shine. As you spread it all, you can see the shine of SureClean brightness. Now, wear your smile with pride and nothing to hide. SureClean detergent makes your family clean and happy. SureClean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ padà sórí ètò. Àwọn bàbá wa sì wà ń kalẹ̀ náà bó tiẹ̀ jẹ́ pé àkókò ti ń kó wa ní papámọ́ra díẹ̀díẹ̀. A gbọ́ pé ní báyìí ó torí tẹ́lẹ̀ àwọn ìdílé agbó lórí ọmọ ọba kan níbí, agbó lórí ọmọ ọba kan náà, agbó ti Ọ̀túnba Adédòkun Ajídàgbà, ti àwọn Ọ̀túnba Lateef Adébáyọ̀ Owóyẹmí àti olóyè ọ̀jọ̀gbọ́n Fásì gbogbo náà sá lórí ẹbí, ṣùgbọ́n àwa gbọ́ pé nísìn wọ́n ti parapọ̀ di ọ̀kan ṣoṣo. Kí ojú wo lẹ fi wo eléyìí? wẹ́ẹ̀ bí mo ṣe ń sọ láti bẹ̀rẹ̀ pé ìṣọ̀kan ẹbí ó jẹ ní lógún, mo ti ń sọ láti bẹ̀rẹ̀ àwọn àtẹnu wọ́n dẹ̀ ń jà. Mi ò rí nǹkan tó wà wrong tó yẹ pé gbogbo wa tá a lè jọ jókòó pọ̀ ká fìmọ̀ ṣe ọ̀kan. ṣùgbọ́n nǹkan tó yà mí lẹ́nu wípé chairman honourable Dáre Alébíoṣù ó lọ sí meeting ìpàdé ọ̀hún Adédòkun Ajídàgbà. Òun ló mú mọ̀ràn wá wípé kí wọ́n ṣe nǹkan. For me, mo rí wípé bí ìgbà tí ó ti ń gbè sẹ́yìn nìkan. As the chairman, he knows the thing. He's supposed to have written every one of us. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olórí ẹbí ló yẹ kó pè. Ẹ̀gbọ́n mi dáadáa, I still continue to read it. Alhaji Lateef Owóyẹmí ó wà ńbẹ̀. Professor ó wà ńbẹ̀, èmi wà ńbẹ̀. He knows all of us. I expect him as an administrator wípé kó kọ lẹ́tà kó pè wá kó gbà wá nímọ̀ràn, but not taking part, because the way I see it, the people are one-sided, which should not be. Kò yẹ kí ó jẹ́ bẹ́ẹ̀. He is the chairman of all of us. Bẹ́ẹ̀ni. So bẹ́ẹ̀ mi ṣe rí bẹ́ẹ̀ nìyẹn ló fà á, yẹn ló fà á tó ń dẹ̀jọ́ ń ṣe pọ̀. Mo dẹ̀ gbàdúrà pé ìmọ̀ ṣọ̀kan á wà àárín wa, because I don't see any. Náà ẹ fọwọ́ sí bí wọ́n ṣe parapọ̀ tán jọ kan ṣoṣo yìí. Well, I feel it's good. It's ó máa dá tá a bá jẹ́ kan ká dẹ̀ jọ jókòó bí olórí kájọ fi inú kò nú ká dẹ̀ mọ̀ bá ṣe máa yan ọba tó jẹ́ tó máa da àbí gẹ́gẹ́ bí bó ṣe ìlànà tó fi sílẹ̀ á da lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣe fún bọ́ àdúpẹ́ ẹni ìṣọ̀kan dáa lóòótọ́. Ojú wo lẹ fi wò ṣọ̀kan gan-an? Ṣé rí ìṣọ̀kan bí mo ṣe sọ ẹbí ni wá, ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn ọmọ Fọlágbadé gan-an òun gan-an ni ẹ̀tọ́ ló yẹ láti fa ọmọ oyè sílẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà látètè kọ́ ṣe bó ti ṣe ń ṣe bọ̀ nìyẹn. So kò sí nǹkan tó fẹ́ fà tá a fẹ́ yí padà nísìn. Ǹtẹ́ ń sọ fún abáyé ni pé ọmọ ti Fọlágbadé gangan kì í ṣe pé bí eléyìí mú wá tọ̀ mú wá ìdè tó kàn. Nǹkan tó fi sọ ni ọmọkùnrin alọ́mọkùnrin alọ́mọmọ. Nǹkan tó fi sọ ni pé tó o bá sọmọkùnrin tó o sọmọ ọmọ gbogbo ẹbí lè wá ṣe kínní. At that point no ní right no ní ẹ̀tọ́ láti fi ọmọ yìí sílẹ̀. Ṣùgbọ́n báyìí tó jẹ́ pé ọmọ ti Fọlágbadé gangan wà. So kò sí àlàyé kankan ká máa pé nǹkan tó according bí ìbílẹ̀ bá ṣe àṣà ìbílẹ̀ bó dẹ̀ ṣe wà láti bẹ̀rẹ̀ bó ṣe wà nìyẹn and bó ṣe yẹ kó rí nísìn náà òun náà nìyẹn. Ẹ ṣé gan-an, ẹ ṣé púpọ̀. Ká tó máa lọ mo kàn fẹ́ kẹ́ ẹ fún gbogbo àwọn ìdílé Fúnṣẹ́gbé wa ìdílé ọmọ ọba Fọlágbadé àti gbogbo Ìjẹ̀bú-Òde ẹ fún wọn mọ̀ràn nípa ti ìyànsípò Àwùjalẹ̀ tuntun tá à ń wò lókè yìí náà. Dédé àwọn ọmọ yé mi lágbára Ọlọ́run rámsìn dédé ẹni àtònígbàgbọ́ àtònímàlà àtòníjẹ̀ṣe Ọlọ́run kọ́ ní rámsẹ̀ Ọlọ́run rámsẹ̀ abẹ́níyàn ọ̀bẹ ẹni o. ìdílé ẹni dẹ̀rẹ̀ Fúnṣẹ́gbé wa
ìmọ̀ ẹni á ṣọ̀kan. àṣẹ. mo gbàdúrà pé ìlú Ìjẹ̀bú-Òde a máa lọ wájú o. àṣẹ. ìgbà ọ̀tun àwọ̀ ìlú Ìjẹ̀bú-Òde, àlàáfíà àwọ̀ ìlú Ìjẹ̀bú-Òde, dèrò rámúrò ní rere nípa ìlúwẹ̀ ọlọ́run á jẹ́ kó ṣẹ o. ẹ ṣeun bàbá wa. ẹ̀yin aráalé, láti bí nǹkan ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn ni ẹ ti ń gbọ́rọ̀ láti ẹnu bàbá wa ọmọọba Adébọ́lá Adébámidélé Adenuga tí wọ́n jẹ́ olórí ẹbí ti Folagbade Fúnṣẹ́gbùwà. wọ́n jẹ́ ọmọ bàbá wa gan ọba Folagbade. àgbèjì ayẹyẹ 100 ọdún tí bàbá jẹ oyè ní bàbá wa ọba Folagbade tí wọ́n jẹ oyè òun náà ni wọ́n ń ṣe lónìí. ara ẹ̀ náà ní ilé tí wọ́n wá ṣe lórí ètò yìí báyìí. a rí i pé wọ́n ti sọ̀rọ̀ arẹ́kùn ńlá kọ́ ń bẹ̀ pé ìwà tẹ́nìkọ̀ọ̀kan bá ń wù àwọn ọmọ ẹ̀ wọ́n ó jèrè ẹ̀ lọ́jọ́ iwájú. ìwà rere tọ́ba Folagbade wù nígbà tí wọ́n wà lórí oyè ló jẹ́ káwọn ọmọ wọn jáde tí wọ́n ní ìgboyà. àtàwọn tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà àti tó wà lókè òkun gbogbo wọn kóra jọ wọ́n ṣèrántí bàbá wọn. ká ní bàbá wọn hùwà tí ò dáa ni ìtìjú àti ẹ̀gàn ò ní jẹ́ kí wọ́n lè jáde. bàbá wa ṣeun tá a pè yín tẹ́ wá sórí ètò wọn gẹ́gẹ́ bí wọ́n sì ṣe sọ gbogbo ẹ̀yin tó ní ẹ̀tọ́ nípa ti oyè Awùjalẹ̀ tá à ń wò lọ́wọ́ yìí ẹ jẹ́ ká ṣe sùúrù o. ibi tọ́lọ́run bá ní ó bọ́ sí náà ni ó bọ́ sí, ibire náà ni ó bọ́ sí lágbára Ọlọ́run. títí ọjọ́ mẹ́jọ tí a tún máa mú àlejò pàtàkì wá ní orí ètò Ẹgbẹ́yẹ̀wò, èmi atọ́kùn ètò Agboola Elúfojú ló ń kí yín pé ire o. ìdí ọ̀rọ̀ nìyẹn Ẹgbẹ́yẹ̀wò, ìdí ọ̀rọ̀ nìyẹn Ẹgbẹ́yẹ̀wò, ìdí ọ̀rọ̀ nìyẹn sẹ́ Ẹgbẹ́yẹ̀wò.